A kú dédé àsìkò yìí, a kú kó lè dá yóò rọrùn fún lágbára Ọlọ́run o. Àmì ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun Tuesday, ọjọ́ 16 nínú oṣù keje ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kó tó di wípé ẹgbẹ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà tá a bá padà dé, a ó máa tẹ̀síwájú. Ẹ kú kalẹ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà ti sọ wípé pẹ̀lú ìdájọ́ ìgbésẹ̀ eléyìí tí ilé ẹjọ́ tó ga jù lórílẹ̀-èdè Nàìjíríà Supreme Court tí wọ́n dá lọ́jọ́bọ̀ ọ̀sẹ̀ yìí tó kọjá lórí fífún àwọn ìjọba ìbílẹ̀ láàyè láti ṣe kò kárí ètò ìbò bákan náà kí wọ́n máa gba owó èyí tó tọ́ sí wọn tààràtà láti ọwọ́ ìjọba àpapọ̀ sí àpò ìjọba ìbílẹ̀ yàtọ̀ sí àpò àwọn gómìnà tó ṣe ti ìpínlẹ̀ tó ń yà sí kó tó dé ọ̀dọ̀ wọn o. Báyìí làwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí ti ní inú àwọn dùn pẹ̀lú ìdájọ́ náà, àwọn yóò sì rí dájú pé ó di òfin nítorí pápápá láì gba kíní ọ̀hún bẹ ní gbagba ọtí. Wọ́n ní ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí àpérò ni o, nítorí pé àìláṣọ Ọlọ́run pàká ó tó àpérò mọ́ríwò. Wọ́n nínú àwọn dùn pẹ̀lú ìdájọ́ ilé ẹjọ́ náà. Ẹni tó jẹ́ alága fún ìgbìmọ̀ kan tí wọ́n gbé kalẹ̀ nílé ìgbìmọ̀ aṣòfin àgbà tó jẹ́ ọ̀kan nínú àwọn ọmọ aṣòfin àgbà ọ̀hún, Sẹ́nẹ́tọ̀ Sunday Karimi, èyí tó wá o láti ìpínlẹ̀ Kogi ló ti sọ̀rọ̀ ọ̀hún pẹ̀lú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ wà nínú ìgbìmọ̀ náà lẹ́nu lórúkọ gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ẹlẹ́ẹ̀kẹwàá wípé àwọn gbé oríyìn èyí tó tóbi ràbàndẹ̀ fún ààrẹ Bọ́lá Tinubu lórí ìgbésẹ̀ akin èyí tó gbé yìí. Wọ́n ní eléyìí túmọ̀ sí wípé Tinubu ó ń wá ìrọ̀rùn àti ìtura fún gbogbo mùtúmùwà lórílẹ̀‐èdè Nàìjíríà, pàápàá jù láwọn ẹsẹ̀ kùkú kí wọ́n lè ní àṣeyọrí bákan náà kí mùdùmúdù tó ń bẹ nínú ètò ìjọba àwarawa kó lè kárí ilé kárí oko kó sì lè wọ gbogbo àwọn ìgbèríko gbogbo. Wọ́n ní gbogbo àwọn tí wọ́n bẹ ní ìgbèríko òun náà ni yóò máa gbé oríyìn ní ìgbà tí gbogbo nǹkan wọ̀nyí tó bá bẹ̀rẹ̀ sí ní sodo tó bẹ̀rẹ̀ sí ní so èso rere. Lákòótán nínú ọ̀rọ̀ Karimi lórúkọ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin àgbà, ó ní àwọn yóò bẹ̀rẹ̀ sí ní máa yẹ ọ̀rọ̀ ń wò ní pápápá tí àwọn yóò sì buwọ́lù tí yóò dòfin èyí tí ó fún àwọn ìjọba ìbílẹ̀ gbogbo láǹfààní láti lè ṣe ètò ìbò bákan náà kí àjọ elétò ìbò ilẹ̀ yìí INEC kí wọ́n lè ní àkọsílẹ̀ rere láti lè fún àwọn ìjọba ìbílẹ̀ láàyè kí wọ́n ṣe kò kárí ètò ìbò léléyìí tó jẹ́ wípé àjọ elétò ìbò ni yóò máa ṣe kò kárí rẹ̀ yàtọ̀ sí èyí tí àwọn gómìnà tí wọ́n ń náwó sí. Wọ́n ní bákan náà ní ìgbà tí owó èyí tó tọ́ sí àwọn ìjọba ìbílẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní wọ àpò wọn yóò fi ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ sí àwọn ìgbèríko gbogbo gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti wáyé lánàá nílùú Àbújá. Ẹ̀wẹ̀ ṣé Yorùbá bọ̀ wọ́n ní ohun tó dunni ní pọ̀ lọ́rọ̀ ẹni. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé òun mà ló ti gbé àwọn ìgbìmọ̀ kan kalẹ̀ báyìí láti taná wo ìdájọ́ ilé ẹjọ́ èyí tó ga tí wọ́n dá lórí àwọn ìjọba ìbílẹ̀ gbogbo ní ọ̀sẹ̀ tó kọjá tí ṣe ọjọ́bọ̀ wípé ọ̀rọ̀ ọ̀hún kò yé àwọn àti wípé irú ìgbésẹ̀ èyí tí ààrẹ Tinubu gbé yìí tó ti ilé ẹjọ́ Supreme yìí wọ́n ló kù díẹ̀ káàtó nítorí wípé wọ́n ní ìjọba ìbílẹ̀ gbogbo wọn pátá ni wọ́n ń bẹ ní abẹ́ àwọn gómìnà bí ìpínlẹ̀ ṣe ń bẹ lábẹ́ ìjọba àpapọ̀. Ṣèyí Mákindé eléyìí tó gbé ọ̀rọ̀ náà jáde sọ wípé inú òun kò dùn sí rárá o lórí ìgbésẹ̀ èyí tí ààrẹ Tinubu gbé náà àti ilé ẹjọ́ ọ̀hún. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó jẹyọ nínú ọ̀rọ̀ kan èyí tó jáde látọwọ́ àwọn alámòjútó àti ìgbìmọ̀ èyí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé tó gbé kalẹ̀ níbi tí a ti rí adájọ́ àgbà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó tún jẹ́ alámòjútó fún ètò ìdájọ́ eyín
Barrister Abiodun Ayékòmọ̀. Bákan náà níbi tá a ti rí alámòjútó eléyìí tó wà fún oyè jíjẹ àti ọ̀rọ̀ ìjọba ìbílẹ̀ gbogbo ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ọ̀gbẹ́ni Adémọ́lá Òjó. Òun náà gbọ́rọ̀ ń jáde lánàá nílùú Ìbàdàn tí ṣolúlu ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé pẹ̀lú ìgbìmọ̀ tí gómìnà Ṣèyí Mákindé gbé kalẹ̀ yìí àwọn yóò rí ọ̀nà àbáyọ àti wípé Ṣèyí Mákindé pẹ̀lú àwọn gómìnà kan wọ́n lòdì sí ìgbésẹ̀ ìjọba àpapọ̀ àti ilé ẹjọ́ náà tí wọ́n dá wípé kù díẹ̀ káàtó ohun tí ò dáa kò dáa ní orúkọ tó ń jẹ́ Ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti ta gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ Ọ̀ṣun àti ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílé lóko àti lẹ́yìn odi lólobó wípé kí wọ́n wà ní ojúlalá kan fi ṣọ́rí nítorí pé àwọn kọ̀lọ̀sí oníṣẹ́ ibi kan nínú ẹ̀rọ alágbèéká èyí tí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun eyín sẹ́nẹ́tọ̀ Adémọ́lá Adélékè tó ń lò wọ́n ní nínú àwọn ẹ̀rọ alágbèéká tí ṣe nọ́mbà rẹ̀ làwọn oníṣẹ́ ibi kan ni wọ́n ti jágbà mọ́ lọ́wọ́ èyí tó ti ṣeé ṣe kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lo ẹ̀rọ alágbèéká náà nọ́mbà yìí láti máa fi pe àwọn èèyàn tó súnmọ́ gómìnà Adélékè láti máa béèrè àwọn owó tùlùtùlù kan. Ní báyìí ni wọ́n ti ní ẹnikẹ́ni yòówù tí wọ́n bá fi ẹ̀rọ alágbèéká náà pè eléyìí tí wọ́n pè ní 0 ẹ̀ta ẹ̀ta ẹ̀fà àrún èje àrún àrún àti àrún. Wọ́n ní ẹni tí wọ́n bá fi nọ́mbà yìí pè kí wọ́n dákun dábọ̀ kí wọ́n má ṣègbè. Bẹ́ẹ̀ sì ni tí wọ́n bá fi nọ́mbà yìí béèrè ohunkóhun lọ́wọ́ ènìyàn àbí lọ́wọ́ ará ìlú wípé gómìnà ló ní ká pè yín láti béèrè fún ìrànwọ́ kan wọ́n ní irọ́ ló wà níbẹ̀ nítorí wípé àwọn oníṣẹ́ ibi kan ni wọ́n ti áàkì nọ́mbà yìí bí àṣálẹ́ ìbò lélẹ́yìí tí wọ́n sì ní ó ṣeé ṣe kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa lo nọ́mbà náà fún iṣẹ́ ibi ẹni tó súnmọ́ gómìnà gbọ̀ngbọ̀n tó jẹ́ agbẹnusọ fún gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Ọláwálé Rashidi òun ló sáré fọn rere ọ̀rọ̀ ọ̀hún síta lánàá tí í ṣe ọjọ́ 15 ọjọ́ ajé níbi tó ti ní kí àwọn ará ìlú wà ní ojúfò kó sì wà ní ojúlalá kan fi ṣọ́rí kí wọ́n má jẹ́ kí ẹnikẹ́ni fi nọ́mbà gómìnà gbà wọ́n nítorí wípé àwọn tí wọ́n máa ń já nọ́mbà gbà wọ́n ti já nọ́mbà ń gbà mọ́ gómìnà lọ́wọ́ lórí fóònù rẹ̀ tí gómìnà ò sì mọ̀ nítorí pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi nọ́mbà náà pe àwọn èèyàn tó súnmọ́ gómìnà ṣùgbọ́n wọ́n ní bí ọ̀rọ̀ ọ̀hún ti wá rí yìí wọ́n gbọ́dọ̀ fi tó gbogbo ará ìlú létí láti má lè jẹ́ kí wọ́n lu tàkúté àwọn oníṣẹ́ ibi. tó ẹ̀yin ará ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà oògùn aṣaralóore tí wọ́n fi ewé àti egbò kójọ S2 herbal mixture tí a bá lọ tá a bá padà dé ìròyìn fẹlifẹli yóò máa tẹ̀ sí ọwọ́ iwájú ẹ kú kalẹ̀. látijọ́ aláyé ti dáyé lọ́kọ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. Dérè ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dòní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ dérè tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 herbal bitters fátẹ̀ kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn S2 herbal bitters 100% herbal tí ò lọ́tì kankan nínú pẹ̀lú oúnjẹ NAFDAC S2 herbal bitters ilé-iṣẹ́ S2 ultimate holistic spiritual herbal remedy international limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí ká kàn sí +234 806 400 0204. bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀ tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 herbal mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga diabetes low sperm count ìdákọ́lẹ̀ arthritis bone fat blood cleansing rheumatism infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 herbal bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. ẹ káàbọ̀ padà
mo lérò yìí pé ẹ ti gbọ́ ìpolówó ọjà oògùn aṣaralóore tewétegbò lẹ́wà herbal mixture. Ó dáa fọ́kùnrin bẹ́ẹ̀ sì ni ó dáa fóbìnrin. Ẹ̀yin náà ẹ lọ rèé mú tiyín láwọn àyè tí wọ́n ti ń tà á kó lè ṣiṣẹ́ tó dáa lára wa. Ìròyìn fẹlifẹli ń tẹ̀ sí ọwọ́ iwájú. Ìpínlẹ̀ Èkó ni wọ́n ti wọ́ arákùnrin ọmọ ọdún 21 kan Collins Ibiang ni wọ́n ti wọ́ lọ sí ilé ẹjọ́ májísírèètì èyí tó kalẹ̀ sí Yaba ní ìpínlẹ̀ Èkó fún ẹ̀sùn ìdígunjalè eléyìí tó gbà lérò kó tó di pé ọwọ́ pálábá rẹ̀ ó sége. Gẹ́gẹ́ bí wọ́n ti wọ́ Collins lọ síwájú adájọ́ Eyín Patrick Nwaka ti ilé ẹjọ́ májísírèètì tó wà ní Yaba lánàá ti ṣe ọjọ́ ajé Monday. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, arákùnrin ọ̀hún Collins lọ ni ó gbà lérò láti ja arábìnrin kan lólè kó tó di wípé ọwọ́ pálábá rẹ̀ ó sége. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ ní ọjọ́ 3 nínú oṣù keje ọdún èyí tí a wà nínú rẹ̀ yìí, tí wọ́n ní Collins ó mú ọ̀bẹ ìléwọ́ kékeré kan tó ń ti ìbọn onígi èyí tó mú dání èyí tó fẹ́ fi ja arábìnrin kan èyí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Christopher tó fẹ́ fi jà á lólè. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀, Regina àtòun àti Collins ni wọ́n ti jọ ní àsọyépọ̀ ọ̀rọ̀ kan wípé àwọn yóò gbéra wọn jáde gẹ́gẹ́ bí olólùfẹ́ méjì ti máa ń jáde o. Wọ́n ní lẹ́yìn èyí tí wọ́n jọ jẹ tí wọ́n mu ni wọ́n gba ilé ìtura kan lọ láti lọ rí fún ara ní ìsinmi nínú yàrá. Wọ́n ní nígẹ́rẹ́ tí wọ́n gba yàrá tí wọ́n wọ inú yàrá ọ̀hún níbi tí wọ́n ti ń sọ̀rọ̀ ní Collins ló mú ìbọn onígi tó ń ti ọ̀bẹ ìléwọ́ jáde láti fi dúkokò mọ́ Regina Christopher láti fẹ́ gba ẹ̀rọ alágbèéká rẹ̀ àti àwọn ohun owó iyebíye èyí tó ń bẹ lọ́wọ́ rẹ̀ èyí tó mú arábìnrin láti fún Collins nípa tó sì pariwo kó tó di pé àwọn òṣìṣẹ́ nílé ìtura náà wọ́n dóòlà Regina Christopher tí wọ́n sì fi ọwọ́ òfin tí wọ́n fi mú ọ̀gbẹ́ni Collins. Ṣùgbọ́n nínú ọ̀rọ̀ Collins, ó ní òṣìṣẹ́ ilé ìtura lòun tóun sì jẹ́ ọ̀kan nínú àwọn ọdẹ èyí tó ń ṣọ́ ilé ìtura náà. Ó ní irọ́ gbo ni ọ̀rọ̀ tó ṣẹlẹ̀. Lótìtọ́ àti lódodo, òun ni Collins ló jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n kà sí lọ́rùn. Lákòótán nínú ìròyìn wa fún tòní, nínú àwọn eré ẹlẹ́kan lọ́dún èyí tó máa ń wáyé níbi tí wọ́n ti máa ń mú àwọn tó ní ẹ̀bùn yálà orin kíkọ tàbí ẹ̀fẹ̀ ṣíṣe èyí tí wọ́n pè ní Nigerian Idol Season 9. Báyìí ni ọ̀gbẹ́ni ọ̀dọ́mọkùnrin kan èyí Chima Udoye òun mà ló ti jáwé olúborí báyìí tó sì gba òbítíbitì ẹ̀bùn owó àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún àti ìròyìn náà ti jáde lópin ọ̀sẹ̀ tó kọjá yìí, òun ni Chima Udoye òun ni ó jáwé olúborí o láàrin àwọn akẹgbẹ́ rẹ̀ èyí tí wọ́n jọ kópa lọ́jọ́ àìkú Sunday níbi àṣekágbá ètò Nigerian Idol Season 9 èyí tó wáyé. Síwájú ìgbà náà ni arábìnrin Simio lòun náà ti fi orin ló ti fi dá wọn lárayá tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ tí wọ́n sì dùnnú tí wọ́n jó tí wọ́n yọ̀ pẹ̀lú olórin kan eléyìí tí wọ́n jọ kọ orin. Lẹ́yìn tí Simi kọrin tán, òun náà ni Chima pẹ̀lú àwọn méjì kan èyí tí wọ́n ní wọ́n jọ ṣe àtakàngbọ̀ sí ìpele àṣekágbà ni wọ́n bọ́ sórí ìtàgé ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ orin lóníranran. Ṣùgbọ́n àwọn tí wọ́n jẹ́ olùdájọ́ tí ń fi ojú ṣùnùkùn wo ọ̀rọ̀ ṣùnùkùn tí wọ́n ń bẹ lórí tábìlì jókòó láti wo ẹni tó ṣe dáadáa jù nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta èyí tó ṣe dáadáa sí ìpele àṣekágbà. Ní báyìí ni wọ́n kéde Chima Udoye gẹ́gẹ́ bí ẹni tó gbégbá orókè pẹ̀lú òbítíbitì owó. Ẹ jẹ́ ká wo fọ́nrán kékeré yìí náà kó tó di pé ìròyìn ń tọ̀ síwájú. It's Chima! Mo lérò wípé ẹ ti rí bí inú Chima àti bí wọ́n ṣe kéde rẹ̀ dùn tó ń ti àwọn olólùfẹ́ rẹ̀ bí dìmọ̀. Báyìí nínú Chima náà dùn, òun náà fi ọ̀rọ̀ ìdùnnú ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ló dúpẹ́ lọ́wọ́ àwọn òbí rẹ̀ àti gbogbo àwọn èèyàn tí wọ́n ṣe àtìlẹ́yìn fún láti lè ṣoríire, láti lè jẹ́ ẹni tó ṣe dáadáa jù nínú Nigerian Idol
season 9 èyí tó wáyé tí gbogbo rẹ̀ wáyé lópin ọ̀sẹ̀ èyí ọjọ́ àìkú Sunday èyí tó kọjá yìí. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn òun ni wọ́n fún Chima níbi tó ti gba owó èyí tó ń lọ bíi mílíọ̀nù lọ́nà 30 náírà 30 million naira, tó sì jẹ́ pé wọ́n tún fún ní àǹfààní láti ṣe àwo orin fún odidi ọdún kan gbáko. Bákan náà ló ní yóò máa wo ẹ̀rọ DSTV fún odidi ọdún kan láìsan owó bí tí ń kó kéré mọ́tò àti ọkọ̀ bọ̀gìnì jíìpù ọlọ́yẹ̀ eléyìí tí wọ́n tún gbé fún SUV wípé kó máa fi ṣara rèdè gẹ́gẹ́ bí ẹni tó ṣe dáadáa jùlọ nínú Nigerian Idol season 9 ti ọdún 2024. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lífẹ́lí kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun títí ojúmọ́ ọ̀la tẹ́tù máa gbọ́ ọ̀tún ròyìn. mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà nínà wá fún mi Adélúgà lẹ́ni tó múròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.